ẹ káalẹ́ ẹ kú àtòwúrọ̀ ọlálékan ọlábọ̀dé lórúkọ tèmi ìròyìn lédè yorùbá òun la mú wá fún yín ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ti fi àmì ẹ̀yẹ èkejì tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà GCON dá ọba àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba akilẹ̀ ìjẹ̀bú lọ́lá ìyẹn ọba síkírù káyọ̀dé adétọ̀nà. ààrẹ tinubu sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ school of governance èyí tí wọ́n pèsè fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka ti ìmọ̀ ìjìnlẹ̀ òṣèlú ìyẹn department of political science ilé ẹ̀kọ́ gíga ọlábísí ọ̀nàbànjọ yunifásitì àgọ́ ìwòye ní ìpínlẹ̀ ògùn. akọ̀ròyìn wa anthony gandonu jábọ̀ ìròyìn wípé èyí náà pẹ̀lú ara ètò tí wọ́n yà sọ́tọ̀ láti sàmì ayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún àti ọdún 64 ìgbádé ọba àwùjalẹ̀. gẹ́gẹ́ bí ara ìfarajìn àti ipa rẹ̀ sí ìdàgbàsókè nínú ètò ẹ̀kọ́ àti ìlọsíwájú ìmọ̀ ẹ̀rọ ọba síkírù káyọ̀dé adétọ̀nà ti ṣe ìfilọ́lẹ̀ ilé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọba adétọ̀nà engineering and technology complex ìyẹn ilé ọba adétọ̀nà fún ti ìmọ̀ ẹ̀rọ ní òmù ìjẹ̀bú. akọ̀ròyìn wa anthony gandonu jábọ̀ ìròyìn pé àwọn iṣẹ́ àkànṣe òmíràn ni wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ara àwọn àlàkalẹ̀ ètò èyí tí wọ́n yà sọ́tọ̀ fún ti ìsàmì ayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún lókè èèpẹ̀ àti ọdún 64 ìgbádé tí ó ti jókòó sórí àpèrè àwọn baba ńlá rẹ̀ ìyẹn ọba àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba tó wà ní akilẹ̀ ìjẹ̀bú. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún níbi tí àwọn ládéládé níjòyè ní akilẹ̀ ìjẹ̀bú ti péjú pésẹ̀ síbẹ̀ tí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ kọ̀ọ̀kan àti àwọn alákòóso ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ò ṣaláì má bá wọn wà níbẹ̀. ọba àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba akilẹ̀ ìjẹ̀bú ọba dr síkírù káyọ̀dé adétọ̀nà lẹ́yìn tí olórí rẹ̀ kẹ́mi adétọ̀nà ṣe aṣojú rẹ̀ ní wípé ìwọ̀n àṣeyọrí tòótọ́ kì í ṣe nínú bíríkì àti amọ̀ tí a fi ń kọ́lé nìkan bí kì í ṣe nínú ọkàn àti ọkàn àwọn tí wọ́n ń gbé inú rẹ̀. nítorí náà ó ṣe pàtàkì tó sì ṣe kókó láti lè fi àgbájọwọ́ sọ̀yà fún ṣíṣe àṣeyọrí ìfilọ́lẹ̀ ilé ọ̀hún. nígbàtí ọ̀mọ̀wé adéọlá lukman ẹni tí í ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga nì ìyẹn ọba síkírù adétọ̀nà college of education science and technology òmù ìjẹ̀bú ń bá àwọn àlejò rẹ̀ sọ̀rọ̀. ó tọ́ka sí ètò àgbékalẹ̀ ìfilọ́lẹ̀ ilé tí ọba síkírù adétọ̀nà fún ti ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí ìfaramọ́ ìdúróṣinṣin láti ṣe ìgbélárugẹ ìmọ̀ tuntun ìṣe ìtọ́jú ẹ̀bùn pàtàkì àti gbígbáradì àwọn ìran ọjọ́ ọ̀la di ìmọ̀ ẹ̀rọ. lẹ́yìn náà ni olórí kẹ́mi adétọ̀nà pẹ̀lú àtìlẹ́yìn àwọn ládéládé tó wà níbẹ̀ wá ṣe ìfilọ́lẹ̀ ilé ọ̀hún. lára àwọn ètò ìlànà tí wọ́n tún yà sọ́tọ̀ láti fi sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí 70 ọdún lókè èèpẹ̀ àti ọdún 64 ìgbádé ọba dr síkírù káyọ̀dé adétọ̀nà ní ti ilé tí wọ́n kọ́ láti bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ní ìtòòrò tí wọ́n sì lò fún ìpàdé gbọ̀ngàn ìlú. ìfilọ́lẹ̀ ilé ọ̀hún ni àwọn ìgbìmọ̀ àwọn olóyè láàfin kábíyèsí àti àwọn ọ̀túnba lóríṣiríṣi ṣe kò kárí rẹ̀ tó sì dúró reketente ni ó ti dohun tó ṣojú àwùjalẹ̀ fún alára rẹ̀ olóyè kẹsìntìn adébútú àti àwọn lórúkọ jàǹkànjàǹkàn àwọn ọmọ ìjẹ̀bú nígbà tí wọ́n ń ṣí i. nígbàtí ẹgbẹ́ máfọwọ́kù ń ṣí èrè àgẹmọ èyí tó wà ní ọ̀gbagadè ojú ọ̀nà ìtòòrò rẹ́gbẹ́rẹ́gbẹ́ máfọwọ́kù èyí tí ọba àwùjalẹ̀ náà wà lára wọn ni wọ́n tún lọ́ọ́ ṣí èrè ọba dr síkírù káyọ̀dé adétọ̀nà tí wọ́n fi bu ọlá fún un lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ 52 nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹgbẹ́ bọ́bagùntẹ́ obìnrin akilẹ̀ ìjẹ̀bú náà pẹ̀lú ara àkànṣe iṣẹ́ náà tí olórí kẹ́mi adétọ̀nà ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pèpè fún ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n bù wọ́n gbọ́ lẹ́yọ̀ òṣọ́kà gbogbo bí ó bá ń ṣe ń lọ àti àtúnṣe ní ẹ̀ka wọn níbi ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ ilé lórí ẹ̀ka ìjọba àti àtúnṣe ilé iṣẹ́. ilé ìgbìmọ̀ náà dá ìlànà iṣẹ́ ìjọba àpapọ̀ àti ètò ìmúṣẹ ọdún 2021 sí ọdún 2025 lẹ́bi. akọ̀ròyìn wa muhammad rabiu ali ló jábọ̀ ìròyìn náà.
ìròyìn fún tálẹ̀ tòní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ amóhùnmáwòrán NTA Ìjẹ̀bú Òde. Títí di ìgbà míì tá ó máa pàdé, Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Orun ayọ̀ la ó sùn, láyọ̀ la ó jí, ó dàárọ̀.